Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni a bá yín gbogbo lé ń kọ́? Ẹ káàbọ̀ sí orí gist ti tèmi. Wọ́n ní bàbá kábíyèsí wọ́n sọ fún àwọn olórí wípé Sango, ará Sango tí ó fi ara hàn nínú pálàsì yẹn o, wọ́n ní kì í ṣe nǹkan kékeré ni ará yìí bá wà. Wọ́n ní nítorí àwọn ìwà tí àwọn olórí ti wù òun ni ó jẹ́ kí ará yìí máa sán. Wọ́n ní ìbúra tí wọ́n ní kán wá búra wọn náà ṣe pàtàkì. Wọ́n ní ó ṣe pàtàkì fún wọn láti wá búra. Wọ́n ní lórí ọ̀rọ̀ àrá tó ń sán yìí, wọ́n ní láti jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ èyí tí wọ́n ti dá nínú pálàsì kábíyèsí. Ipe gbogbo ẹ̀ pátápátá ni wọ́n gbọ́dọ̀ jẹ́wọ́ o. Wọ́n ní torí pé kò sí ẹlẹ́ṣẹ̀ tí ó bá ti lè ronú pìwàdà tí ò ní rí ìdáríjì gbà. Ipe ṣùgbọ́n kán máa bú ẹ̀ṣẹ̀ wọn. Wọ́n ní kò ní pọ́n wọn lé rárá. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé, àgbé tuntun dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o, àtúndé, Mashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn lé, Mashola Gist TV òun ló ń ké sí yín. Ẹ̀yin èèyàn lé, ó yà wá lẹ́nu nígbà tí a gbọ́ wípé àrá Sango ó ń sán nínú palace sí ọ̀dọ̀ àwọn olórí ní ibi tí wọ́n jókòó sí ní ọjọ́ tí wọ́n ní kán wá búra. Wọ́n ní àrá yìí sán, wọ́n ní ọpẹ́lọpẹ́ kábíyèsí tó dá dúró. Wọ́n ní nǹkan tá à ń sọ òun kọ́ làbá máa sọ. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bàbá kábíyèsí rọ̀ wọ́n wípé kí wọ́n tètè sọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣe. Ẹ mọ̀ pé recently náà la gbọ́ pé wọ́n gbé àwòrán Queen Naomi kúrò nínú palace tó jẹ́ pé ọ̀rọ̀ yìí orí àǹtí wa òun ló ṣílé. Ní ìsìn wọ́n ní gbogbo nǹkan tán ti ṣe, gbogbo ìwà tán ti wù pátápátá sí Queen Naomi àti kábíyèsí, wọ́n ní gbogbo ẹ̀ náà gbọ́dọ̀ wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn o. In fact gan bí a ṣe gbọ́ wọ́n ti ní pé gbogbo wọn pátá wọ́n ní láti kúrò nínú palace torí wọ́n fẹ́ cleanse the palace. Wọ́n fẹ́ cleanse the palace, gbogbo àwọn nǹkan tó ti gbé sínú palace yẹn àtèyí tí wọ́n rí àtèyí tí wọ́n rí, gbogbo ẹ̀ ni wọ́n fẹ́ wú jáde. Ẹ̀yin èèyàn lé, torí wọ́n ní nǹkan tí àwọn olórí dánwò nínú palace, wọ́n ní kì í ṣe nǹkan tó bójúmu rárá. Wọ́n ní kì í ṣe nǹkan tó dáa rárá. Wọ́n ní ìtorí ẹ̀ ni bàbá wa pa Ropo fi sọ fún wọn wípé wọ́n gbọ́dọ̀ búra wípé ẹni tí ò sọ nǹkan tó ṣẹlẹ̀ gangan tó ń parọ́, wọ́n ní àrá ni o. Wọ́n ní àrá ló máa lé irú ẹni bẹ́ẹ̀ kiri o. Wọ́n ní wọ́n gbọ́dọ̀ jẹ́wọ́, wọ́n gbọ́dọ̀ sọ tòótọ́, wọ́n gbọ́dọ̀ sọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ síta, kí wọ́n mọ gbogbo àwọn ìwà burúkú tí wọ́n ti wù ní kọ̀kọ̀ pátápátá. Wọ́n ní gbogbo ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ jẹ́wọ́. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ allegedly nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn new subscribers mi àti àwọn old subscribers mi. Gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú gbogbo yín o. Ilé àti ọ̀nà yín kò ní dojúrú o. Àánú Ọlọ́run á wà pẹ̀lú yín o. Gbogbo ẹ̀yin old subscribers tí ẹ ti ń comment, ẹ ń like lọ́jọ́ tó ti pẹ́ tá ti jọ ń bá a bọ̀. Mo ṣe ẹ kú ilé, ẹ ṣé. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń dá sí ọ̀rọ̀ wa lórí Mashola Gist TV.
Ọlọ́run aláàánú á bá mi gbọ́wọ́ yín sókè. Ẹ ní fi ojú sunkún ọmọ o ní agbára Ọlọ́run. Ẹ dẹ̀ ní fi ọwọ́ yín, ẹ ní fi gbé ọmọ sìn. Òkè òkè ní ọlá yín á máa lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.